ká máa wò ó kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Sport Evangelist ló mú ètò eré ìdárayá sí ojú ìwòran yín. Kí làwọn nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ ká máa kí ikọ̀ Super Eagles kú oríire. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n fẹ̀yìn Tunisia janlẹ̀ nínú third place match tí wọ́n gbá pẹ̀lú ikọ̀ Tunisia. Bó ló ṣe lọ, wọ́n ní èèyàn tí ò bá jọba ó ṣàyẹ kó jẹ̀bà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Super Eagles ṣe rí. Wọn ò gba ife ẹ̀yẹ ṣùgbọ́n wọ́n ṣe kíni, wọ́n gba third place match. Ó dẹ̀ ṣeéṣe kí Odion Ighalo náà kó gba golden boot tó jẹ́ nǹkan ayọ̀ oníbejì fún ikọ̀ Super Eagles. Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú Anthony Joshua àti Andy Ruiz? Láìpẹ́ Anthony Joshua ó wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà, ó wá ṣe fàájì pẹ̀lú àwọn èèyàn. Ṣùgbọ́n ní báyìí nǹkan tí ó wà nínú ìròyìn ni pé ó ṣeéṣe kí ìjà wáyé láàrin Andy Ruiz àti Anthony Joshua. Ìyẹn àtúnjà ìjà tí wáyé ní àárín Anthony Joshua àti Andy Ruiz ó wáyé ní ìlú New York City tàbí Cardiff. Ìjà tó wáyé òun ni Anthony Joshua tó wáyé ní nǹkan bí oṣù mélòó kan díẹ̀ sẹ́yìn ni Anthony Joshua fi pàdánù belt tí ó wà lọ́wọ́ ẹ̀. Bí belt mẹ́ta ni ó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n pàdánù ẹ̀ sí Andy Ruiz. Ṣùgbọ́n wọ́n wá ní rárá o, òun ò ní gbà pé agbo tó fẹ̀yìn rìn agbára ló mú wá. Ṣé Anthony Joshua lè máa láǹfààní láti gba belt padà tàbí kò ní láǹfààní láti gbà padà? Well, ó dá time will tell bí àṣà àwọn olóyìnbó. Ẹ jẹ́ kó ń bẹ̀, ẹ jẹ́ máa fi tó wa létí lára àwọn ìròyìn tó jẹ́ mọ́ ti transfer ní wípé ikọ̀ Manchester United wọ́n ti ń sáré jàfitàfità báyìí láti ra agbábọ́ọ̀lù ọmọ AS Roma ìyẹn Nicolo Zaniolo lóòótọ́, àti pé bẹ́ẹ̀ sì ni Romelu Lukaku òun náà ti ń sọ pé ó ti ń sọ̀rọ̀. Ó ní alága ìjókòó tó ń ṣe nínú ikọ̀ Manchester United tó wípé òun fẹ́ ṣe kí ni, òun fẹ́ fi ikọ̀ Manchester United sílẹ̀ lọ sí inú ikọ̀ Juventus tàbí Inter Milan ìyẹn ní orílẹ̀-èdè Italo. Bí gbogbo ẹ̀ bá ṣe máa jẹ́, a máa wò bóyá Lukaku, bóyá alága ìjókòó tó ń ṣe tẹ́lẹ̀ bóyá ó máa kúrò ńbẹ̀ àbí ó máa tẹ̀síwájú. Ẹ jẹ́ ká máa fi tó wa létí lára àwọn ìròyìn tí ó wà ní ojú tó tún lùgbòrò pa lọ́wọ́ tá a wà lé ọ̀rọ̀ eré ìdárayá ni ti Granit Xhaka tí ó ṣeéṣe kí wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bí balógun fún ikọ̀ Arsenal nígbà tí Laurent Koscielny tó jẹ́ balógun wọn. A lè sọ pé nísinsìnyí nítorí pé gbọ́nmi sí omi òtó ohun ìkùnsínú wà láàrin Laurent Koscielny àti àwọn tí ó ń ṣe ìdarí ikọ̀ Arsenal báyìí lórí pé bóyá contract extension ni ìyẹn dẹ̀ ló ń fẹ́ lọ. Àwọn ti Arsenal wọ́n ní kó má lọ. Bóyá Laurent Koscielny máa wà nínú ikọ̀ Arsenal fún sáà tó ń bọ̀, kò sẹ́ni tó mọ̀. Ó dá ẹ jẹ́ ń kó ń bẹ̀ kí n tún máa fi tó yín létí pé ikọ̀ Manchester City, Pep Guardiola tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Manchester City ti fi léde wípé òun máa fún àwọn agbábọ́ọ̀lù ní ààyè kí wọ́n yan balógun ikọ̀ Manchester City tẹ́lẹ̀ ìyẹn Vincent Kompany ọmọ orílẹ̀-èdè Belgium ni ó fi ẹ̀yìn tì gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí kò sí balógun fún wọn. Wọ́n á ní pé òkè o lọ́wọ́ tán wà nísìn báyìí Pep Guardiola ní òun máa fún àwọn agbábọ́ọ̀lù láàyè láti yan èèyàn tí ó máa jẹ́ balógun fún sáà tí ó ń bọ̀. Ṣùgbọ́n àwọn awuyewuye àti àwọn lámètọ́ nípa ọ̀rọ̀ eré ìdárayá wa ń sọ wípé ó ṣeéṣe kí David Silva kí ó jáwé olúborí. Ṣùgbọ́n nǹkan tá a ti wá ń gbọ́ ni wípé Kevin De Bruyne ó ní òun náà nífẹ̀ẹ́ sí láti ó fi èròǹgbà rẹ̀ hàn pé tí wọ́n bá mú inú yóò dùn. Láàárín David Silva àti Kevin De Bruyne ta ló máa jẹ́ balógun fún ikọ̀ Manchester City? Tá bá rí ká wo David Silva ó ti pẹ́ ń bẹ̀, ṣùgbọ́n De Bruyne náà òun náà jẹ́ kíni, ó jẹ́ ìlúmọ̀ọ́ká àti agbábọ́ọ̀lù tí àwọn olólùfẹ́ Manchester City nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n ṣé àgbà ní ká fi ṣe ni tàbí èèyàn tí wọ́n fẹ́? Well, time shall tell bí àṣà olóyìnbó. Ní rí jù báyìí lọ lórí ètò fún tòní. Adébọ̀wálé Ọláṣẹ́ni Sport Evangelist ló ń kí n pé ẹ jẹ́ ká fi àìkú dẹ́gbẹ̀rà. Ó ti dọjọ́ mi ọjọ́ rẹ̀. Bye for now.